ẹ̀yin olólùfẹ́ mi ọmọ yín Olúayé a kú ọjọ́ mẹ́ta ṣàlàfíà la wà mo ti di gẹ́gẹ́ bí mo ṣe máa ń dé sórí ètò tèmi ètò tó mọ́gbọ́n tó mọ́lá káìwá ẹ ṣàtọ̀ pé èmi kì í sọ̀rọ̀ láì ní fa kò mọ́ òkun ọ̀rọ̀ mi yọ mi ì dẹni sọ̀rọ̀ tí ò lẹ́rìí nínú ọ̀rọ̀ kan ń jà ràn-ìràn lórí social media lẹ́njọ́ mẹ́ta yìí mo wá farabalẹ̀ mò ń gbọ́ lọ́tún mò ń gbọ́ lọ́sì mò ń retí àwọn kọ́kọ́ jáde kán wá sọ̀rọ̀ sí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n mi ò rí anybody tó jáde inú mi dùn pé mi ò rí anybody kó jáde kó ní pé ntẹ́ni yẹn sọ ńkọ́ kò rí bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́run lápá abẹ yẹn kí ni mò ń sọ lórí ọ̀rọ̀ mánéjà Alhaji Taye Currency Àkàndé Adébísí tí wọ́n já ìlẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n sọ̀rọ̀ nínú interview kan tí wọ́n ṣe tán ní 10,000 làwọn sọ fún àwọn band members àwọn lóòótọ́ ni wọ́n sọ iye tó ń sọ nìyẹn kò sí rọ́nú ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó kù díẹ̀ káàtó láti ara pé mánéjà yẹn wọ́n sọ ọ̀rọ̀ yẹn kó kúnná wọ́n yànnàná ọ̀rọ̀ yẹn kó kúnná kó lè bá yé àwọn èèyàn ká ní wọ́n yànnàná ọ̀rọ̀ yẹn kó kúnná kó lè bá yé àwọn èèyàn ni kó lè bá yé àwọn fans àbáwọn band members tó kù tó yẹ pé wọ́n ṣẹ̀fẹ̀ join band kò ní di yánpọnyánrin báyìí èmi wá farabalẹ̀ láti bí ọ̀sẹ̀ kan tó ti sọ̀rọ̀ yẹn mo wá ń ṣe investigation mi mo ń lọ sọ́dọ̀ eléré ọ̀tún eléré òsì mo pè àwọn band members kọ̀ọ̀kan kí ló ń ṣe lágbolé ìtọ̀dọ̀ yín kí ló ń ṣe lágbolé ìtọ̀dọ̀ yín bẹ́ẹ̀ yẹn náà mo fẹ́ fi dá yín lójú pé lóòótọ́ 10,000 tí wọ́n sọ pé wọ́n ń sọ yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn onífújì ni wọ́n ń san o at minimum kì í ṣe Taye Currency nìkan ló ń sọ 10,000 ọ̀pọ̀lọpọ̀ àwọn onífújì ni wọ́n sọ 10,000 yẹn ó wá pé méjì àkọ́kọ́ nù ẹ̀ ni pé báńdì máa ń pé méjì lórí stage àwọn báńdì kan wà àwọn band members kan wà wọ́n jọ bẹ̀rẹ̀ pẹ̀lú eléré yẹn ni ẹ jẹ́ kí n fi ti Alao Malaika ṣe example àti Pasuma ẹ wo Sere Mojidi kò lè wà lórí stage Malaika máa Sere ní 10,000 ẹ wo Tie Shoki kò lè wà lórí stage Malaika máa Tie Shoki ní 10,000 ẹ wo Consolidate Sharafa kò lè wà lórí stage Pasuma kí Pasuma máa fún ní 10,000 ẹ wo ọkọlọ́ndẹlẹ̀ fún Alao Shina ọkọlọ́ndẹlẹ̀ fún ẹ̀gbọ́n tó ṣaláìsí Monday Sakara wọn ò lè wà lórí stage kan máa gba 10,000 kò possible ẹwẹ́n tó lè Sakara lọ́wọ́ bá Pasuma yẹn náà àgbáwo ni wọ́n ò lè wà lórí stage kan gba 10,000 àwọn tó jọ bẹ̀rẹ̀ láti bí 30 something years ago they are collecting more than that I have confirmed that so àwọn kọ́mọ̀tì tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú Currency tó ń gbà kọjá 10,000 yẹn lọ minimum owó tó kéré jù tó ń gbà lórí stage ní 10,000 yẹn wọ́n lè lọ show méjì mẹ́ta per show wọ́n máa multiply owó yẹn times 3 ni bó ṣe ń ṣe nìyẹn then 1 nìyẹn 2 ni pé ṣe rí èèyàn tó máa tẹ saxophone lórí stage yóò gba saxophone kó tó kúrò nílé o a sọ fún eléré pé òun fẹ́ lọ rẹ́ǹtì ẹ̀ ni wọ́n máa gbà ó kéré jù wọ́n gba 30,000 lọ́wọ́ eléré kọ̀ọ̀kan kó tó gbé saxophone yẹn kúrò nílé èèyàn tó máa tẹ jìtá wọ́n máa gbowó jìtá kó tó kúrò nílé èèyàn tó máa tẹ keyboard á gbowó keyboard kó tó kúrò nílé èèyàn tó máa tẹ àwáyà tó máa play àwáyà ó máa gbowó àwáyà kó tó kúrò nílé o wọn kì í ṣí yẹn mọ́ owó tí wọ́n nìyẹn ṣùgbọ́n àwọn máa sọ fún eléré pé eléré ńkọ́ o àwọn fẹ́ lọ rẹ́ǹtì ẹ̀ ní nọ́mà gbálámọ́ ọgbọ́n ká fẹ́ ọ sẹ́nu káwàtì ibi táwọn náà ti ń jẹ nìyẹn so they are seeing more than that 10,000 naira per day lórí stage yẹn minus transportation cost wọn tó bá gbé wọn débi tó ti fẹ́ play ọ̀gá eléré ló máa wà ló máa san owó tí fi ẹ̀ wọn transportation fi ẹ̀ wọn lọ sí tó fẹ́ play wherever bá fẹ́ lọ play wọ́n máa ń fún wọn lálàwáǹsì owó tí fi ẹ̀ wọn tó bá ti gbé mọ́tò lẹ́ẹ̀ni ṣọ́ọ̀mù ti yẹ wa bẹ́ẹ̀ yẹn àwọn kan tó wà nínú band tó yẹ pé wọ́n ti ṣaláìsí ẹ wo irú Alao Shina lọ́dọ̀ Paso tó ṣaláìsí wọ́n yìí gba owó ẹ̀ ẹ wo Consolidate Sharafa lọ́dọ̀ Paso tí ó sì ń lo stage mọ́ wọ́n sì ń gba owó up to today àìmọye lọ́dọ̀ Malaika lọ́dọ̀ Wẹ́wẹ́ lọ́dọ̀ Saheed Òṣùpá tó yẹ pé wọ́n ò sínú band mọ́ wọ́n dẹ̀ ṣe ń gba owó yìí láǹfààní láti máa wọ́n ìwà entitled láti máa gba owó gbogbo yẹn náà máa ṣí mọ́ expenses wọn now báwo lè lè ṣe náwó booking owó booking ni pé bí a fẹ́ pe Malaika lè lérè àbẹ́fẹ́ pe Paso lè lérè ẹ̀ máa kọ́ sanwó kan mo fẹ́ sọ fún pé gbogbo show tá à ń wò yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn shows yẹn ọ̀fẹ́ ló ń bá dé show tẹ́ bá ti pé wọ́n náwó pé aláyé ẹni tó pe lérè yẹn lélérè ó náwó gan bẹ́ẹ̀ ọ̀fẹ́ ló bá dé bí wọ́n kọ́ lè sọ fún pé kí ẹ lọ gbarinṣẹ́ sílẹ̀ èlé náà ń gbarinṣẹ́ wọ́n máa gbarinṣẹ́ 800,000 to 1 million naira ń gbarinṣẹ́ standard one so gbogbo gbà ẹ máa ti bí wọ́n rówó mo ti ṣe thorough investigation mi ni o because onífújì kankan ní bọ́tà kó wá debunk ọ̀rọ̀ tí màá yẹn sọ àwọn tá a gbéṣẹ́ fújì dání náà la lè ṣe investigation ká sọ fún yẹn ayé kẹ́ gbọ́ bó ṣe jẹ́ ok mo wá béèrè lọ́wọ́ ẹnìkan ní comment section jọ kan pé èlé lẹ́mọ̀ tí Currency ń gbà pàṣọ ẹni
8 to 9 million mo ní Currency fẹ́ gbà 8 to 9 million èlò ni Wasiu Ayinde fẹ́ gbà èlò ni Paso fẹ́ gbà mo ní minimum ti oní Fuji tó máa gbà the top 5 tó máa gbà pé wọ́n gbowó pé aráàta pé wọ́n tààtà yẹn bá lo connection wọ́n á gba 3 million pé aráàta yẹn ó lo connection pé àwọn fẹ́ Paso fẹ́ pèsè àdìsùpá tó bá lu orí ẹ̀sẹ̀ nǹkan lẹ̀ everybody ń gbà ń sìn 3 to 4 million ń gbà nígbà bá gba show 3 million tó ti gba irinṣẹ́ 1 million tó ti ra epo sí mọ́tò tó ti sanwó driver tó ti sanwó àwọn ọmọ ọ̀ta àwọn mr daniel sọ something máa ṣẹlẹ̀ tó máa sanwó so owó tó máa ń kúlò wọn ń gbà mí gan aṣọ tó máa wọ̀ náà ọ̀gá ilé yẹn ló máa kéta fún aṣọ tó máa wọ̀ bó ṣe máa débẹ̀ ọ̀gá ilé yẹn máa kéta fún so àìmọye nǹkan bẹ́ẹ̀ yẹn so gbogbo pé wọ́n gba 10,000 yẹn àwákan ibi bàbàrà ni ilé òkè ẹ sọ fún mi onísàkárà mi kó tó kúlò stage ó mú 10-20,000 jáde èmi mọ̀ àwa máa ń lọ sórí stage dáadáa elégbè mi ẹ sọ fún mi ṣe gbàlẹ́kọ̀ lè lọ play kí ti ṣókí máa mọ̀ ó kúlò stage tó máa pawó gidi wẹ́wọ́ lè lọ play kí àná elégbè máa mọ̀ ó kúlò stage tó máa pawó gidi ọmọọṣẹ́ Paso tó ń gbérin sìn àwòkọ́ sílẹ̀ kò lè wọ́n lè lọ show kí àwòkọ́ má gbowó gidi kó lórí stage now so wọ́n lè bọ́tà kan sọ pé owó tó ń fáwọn òtí àwọn lọ́rùn they are seeing money àwọn kan gbé manager Taye Currency yẹn ni kò sí eléré tó bá sọ pé òun san pé bando òun san bóyá bíi 30,000 fún ọ per show wọ́n sọ kán wá káńtẹ̀ mi pé òun kọ́ 30k lòun sọ fáwọn bando òun irọ́ ni bẹ́ẹ̀ gbogbo wọn ṣe ń sọ fún wọn nìyẹn 10 to 15 10 15 to 20 maximum ló máa sọ 20,000 mi káyọ̀ Wasiu Ayinde sẹ́gbẹ̀ẹ́ bàbá ni Wasiu Ayinde ṣùgbọ́n láti ẹ̀yìn Wasiu Ayinde yẹn sílẹ̀ bó ṣe ń san nìyẹn per show wọn 15 to 20,000 10 15 20 10 15 20 bó ṣe ń san nìyẹn so wọ́n dẹ̀ ló máa ń rí bonus lórí stage wọ́n ń rówó ẹlòmíì lè do stage kó fún wo band ní 500,000 kó fún wo band ní 100,000 àwọ̀ ọ̀rọ̀ yẹn fẹ́ bí èmi náà nú mo kọ̀ dẹ̀ wò pé jẹ́ kí n tiẹ̀ ṣe tọrọ investigation kí ló ń ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́ gan so àwọn nǹkan tó ń gbé owó lọ nìyẹn bóníkàlùkù kọ́ ṣe ń ná owó tiẹ̀ ló wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ àjọ tí wọ́n yà ti sọ mọ́ ẹ̀sìpẹ́kà àwọn ọmọ Taye Currency jáde ẹ̀ lóòótọ́ 10,000 fún wa ó kéré o none of them came out tó ṣò pé aside from that 10k wọ́n tún rí àwọn owó kan tí ó hàn sẹ́mi àtìyín ok tẹ́lẹ̀ wọn ní Wasiu Ayinde ó láwọn mo wá ń ṣòkò lẹ́njọ́ mẹ́ta dollars pounds ni Wasiu máa share fáwọn bandmen àwọn bandmen dollar pounds ló máa share fún wọn mo wá àwọn ṣòṣà àdìsùpá kan lórí tó gbé béèrè ní Wasiu àdìsùpá máa fún àwọn ọmọọṣẹ́ pé yẹ ìpín ìwọ saxophonist yà ó play kan tó wú mi lórí gbà gbogbo yẹn náà wà ń bẹ̀ náà so gbogbo show tó pọ̀jù táwọn people yìí ń ṣe ọ̀fẹ́ sàárà ló bá dé ìmí ìwà nǹkan nìkan lọ gba irinṣẹ́ káwọn ṣàwà play fún yín mo mọ àwọn eléré top Fuji artist tó ń ṣe bẹ́ẹ̀ dáadáa tẹ́mọ̀ àpọ́n ti gbówó lọ wọn ò gbówó lọ ìjọ tó bá wá lọ sí show tán wọ́n ta o wọn ò ta o àwọn bandmen wọ́n máa gba owó tiwọn o kò kàn wọ́n pé ẹ lọ kàtàngó ẹ lọ play ẹ pawó ń bẹ̀ wọ́n máa gbowó bọ́n ṣe kó lọ́n ti fi àtọmọ sílẹ̀ nílé pé àwọn ń lọ ṣiṣẹ́ o tó bá lè ní wọ́n dẹ́gbọ̀dọ̀ mú wò ó dé so wọ́n pawó wọ́n máa ń gba owó tiwọn onísákàrà ó gbowó onígángan ó gbowó oníkíbọ̀dù ó gbowó láwàyà ó gbowó onísaxophone ó gbowó onígítárísì ó gbowó gbogbo kìíní náà máa ń gbà kó tó kú òun lé kò mọ owó iṣẹ́ wọn rárá so ẹ má ẹ̀ka blame anybody bó ṣe ń ṣe nìyẹn bó ṣe dórí jùjú náà nìyẹn ọ̀nà tó wọ́n ń gbà lọ ó pọ̀ tó bá lọ show méjì mẹ́ta per day wọ́n rí 20k wọ́n rí 25k per day yàtọ̀ sówó tó máa rí lórí stage ń bẹ̀ mi wà side àwọn olórin o mi ì mọ anybody olórí tó bá sọ pé òun ti pè mí rí òun fún mi $1 pé gbà lọ́sọ̀rọ̀ àbí lọ́sọ̀rọ̀ báyìí púpọ̀ tàkó wá tákù mi but bọ́ọ̀ bá ṣe rí bẹ́ẹ̀ mi bá ṣe ṣe investigation nǹkan tó bá rí bẹ́ẹ̀ ni máa sọ orúkọ mi ò tí ì yí padà ìbí lólùfẹ́ yìí ọmọ yín náà ni Olúayé kò ní bàjẹ́ fẹ́mi àti yín àní táwọ́ náà àní tọrọ jẹ́ láṣẹ Èdùmàrè ẹ ṣé àti máa rí láìpẹ́ láì jìnnà I love you all.